Ministry TV. Onia imo bia kwa bia mo famra Raboni Spiritual Research and Divine Medical Laboratory na oti enkadi anonymous nsema ekotwi ekobreman ewo Dr. Abednego asye Raboni Spiritual Research and Divine Medical Laboratory ere won sam ene de bramu adanse de bia me ba me catcher say ba Raboni Spiritual Research and Divine Medical Laboratory spiritual hospital ankasankasa onyankopon ede be pie mu ewo nsawam adoejiri oruku liberty a onyankopon eya wanwade ekase ewo ho a Dr. Penny a odano his minister of Christ Prophet Dr. Abednego na ene ansemben ene yebeka nipa dodo na enje niema ndi se niema wo ho se ye ka sunsun sema nipa bi mu wo ho mse munya ma sema mo ka no enye no kre ba ensem wo ho ensem sisi sunsun niema ewo ho no ma amanfo edi ebi mewu beyi tumi wo ho ahonhom wo ho a omudi amanfo enya inti ene no mepese yeko na yekuti ensembia eba Prophet Dr. Abednego Raboni Spiritual Research and Divine Medical Laboratory na woso be gye di na ho na be hu se niema wo ho inti yanko na yenkohwe emra in the name of Jesus. I don't know this is America. Some who are in as a shaman. They wait to show me to work as a software like as a open nail. And you're a software kind, Niana is soon dying. Why are you? Niana, why they win? Niana, so the young goes to so cool. I am a drone of Suma and Busum Fonu by family and a rally gym female. Bones and money. I in the kingdom of God, who are around it. Therefore, be around my work one now. I think so because you are in your work more. As you do, dainty. Also, she shall. Ubo go there trust now so for guys and come be go suffer and come be put on every day. Amen. Mo say yes mo ni aduma o. Hallelujah. Amen. Me say fa ma dress am to a. Anya man ko ye ma me ne ma. Kasa bra wa ni kasa. Ko ye ama me ne ma. Entinu me ma hu da. I want to a form so me post school that meet me in Canberra. Sir, I walk. And to a woman, my head is the man, you don't know. We are promising that problem. Amen. Hey, he has a back heaven. Now we are to my dear Now, let me do our cheap buy. Yabayan. Friday star. Yabayan. And the star for your papa. Yes, star boy. And or children, find a young fast to say, you're the bar for you, and you're bar for you, you're bar for any their boy. Then an hour can stand by. In that least, I think days was as this one. I did your problem. I'm still in if you say, when you're not the bar, but no one yet young here, or the bar. And you're going papa, yes, what that goes to be a ya call ya I buy him. Yanko poor baby, men man home, I get you. You're each and it's a mammy or me. I buy what don't send my boy. You are your own daddy. Anyway, I said there was only California, my wedding chair, baby, or they are brand me. Mammy and two are weird, women are me a penny. A new I can't.
chere ebi ya na me san ebi ya na me call ya me san go so ya ni say ya free ya ha ya see e twa photo da ya twa do ya na address me say ya address me fine so ma go e bi she ene say bi de jina ya kama chere osoro hini asafo awurade a bi biara nso ye na no ehun twa mi e da ka chere wọ́n yí mi ní mi máa lọ láti ní àmàfún wẹ́ẹ́bù ní ọ̀nà ní bọ́ọ̀yẹ. ẹni náà jẹ sẹ ẹyà pàṣẹ bẹyẹ wò padà bẹyẹ ní. mo abúlé bò mo fúnlẹ̀ òun máa ní òun máa nánà ní wàá sí òun náà pápá bẹyẹ. ní kájílẹ̀ yẹn sẹ́ ẹ̀ ṣe mi ń pè ntí mi ó di mi ní mi bẹ́ nyà. abẹ èyí yẹ nyàmé fà yẹ nìyà tó wọ́n ní 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 pẹ́sẹ̀ ọ̀dí ntú nyàmé. amen. wà á jí mi à. mo sẹ Yesu mo ní ẹdun ahọ. Yesu maame mo máa mú asase kókó mo ahemfo di. mo máa mú asase bóòlù mo ahemfo. láti na ẹ̀dàpàdé kẹsì sá wọ́n yá màá lóso. lẹ́yìn oṣù ní bẹ̀yìn. ní ẹsẹ̀ yẹ mo máa mú ẹ̀dàpàdé. ẹni tí bá dé gẹ̀ ni a tó ọ̀ṣọ́ rẹ̀ yẹn ó ní mi fi. bọ́ọ̀ sẹ́nu máa yẹ fún hallelujah because mo na me say ja o fie boso me o say ja o fie be ye wọ́n mọ́ náà mo mi kura owó yẹ wà nhwẹ́ ni èsì dẹ́nu wà jà pàdé ọdún bẹ́ẹ̀ jà mí. ṣé ìyá wà mí yẹ. jẹ́ àdá mi pa kásì mi pa. na ẹ̀yẹ́ ẹ̀ náà ọba bẹ́ yín ní sọ́pẹ̀. no mi ní mpé dẹ̀. mi ọba bẹ́ yín ní wọ̀nyí. mi ti. ọba yín wọ̀. òní wọ̀. ọba àjẹ́ àná wà bá. na o gbẹ bẹ́ yín nù. mo sẹ Yesu mo ní ẹdun ahọ. amen. mo sẹ Yesu mo ní ẹdun ahọ. hallelujah. amen. Usibi jẹ́ àbẹ̀dẹ̀ rẹ̀ àti sábẹ̀ àbẹ̀dẹ̀ ọmọ mi ní ọmọ bísí àwọn báyìí. Ẹ pèsè lè tẹ̀lé mi bá sọ ní ẹ̀fẹ̀ mi bá wà pápọ̀ tó nsu. wọ́n sì lẹ̀. Mi bá wà kún mi bá pín odi yẹn ni. Wà kó tó de nsu mu. o maame ewu wọ́n sì yà sàn sọ kó tó de nsu. Ẹ sàn pa wọ̀ wú ẹ bá ẹ̀dínlá pèsè fìdí. Na abusua ni tó ẹ̀gyina sẹ́ ọmọ bá kò twitwe na wẹ́dẹ̀ ọmọ ntí ase ntí ẹ̀ mánu biara bẹ́kọ̀ abusu fie. Na mi gyina mi dé ìwádìí ase sẹ́ mi gyina mi náà so kà sẹ́ mi dẹ̀ mi kọ̀ ẹ̀ máa dọ́ ọmọ tó ọmọ màmí ọmọ fẹ́ mi fẹ́ máa fa máa kọ́ nso. Ti mi gyina mi dé ìwádìí ase sẹ́ na ọmọ ti sẹ́ ẹ̀bi sùnmọ́ ìtumẹ̀ ndíẹ̀. Ìwádìí ọ̀nà mi ndíẹ̀ kyerá. amen. yes come on. hallelujah. amen. Yesu gyina na de Awurade ase. De Awurade ayɛ ama me no so. Me maame mo hyehyɛ owuo de maame. Ɛna me baa na Awurade yi me firi bɛyɛ 21 days nyinaa wie. Na me kɔ no ɛkwan obi a yɛfiri Kumase kɔ Ɔboase. Yɛduru baabi baabi a hɔ a cars no ɔmo nyina obi a ka biara nyina. Yɛduru baabi na yɛduru hɔ a na ɔmo agyina yɛn. Na ɔmo nso ɔmo bɛsɛ kyie nyinaa. Afei deɛ me baag a ɛwɔ Awurade ama ma kwankyerɛ me kɔyɛ. Na polisi na tu me nneɛma no nyinaa. Ɛna rɔba yɛakyekyere nneɛma no wɔ rɔba mu hɔ ɔsi wasɔ rɔba mu nie rɔba no so ɛna mesane ano bia no mesane ano bia no na nneɛma no nku wɔ mu wasɛ bie so a wɔsɛ ɔbɛdua koraa ɛhɔ ano ɔsan ɛde kɔ ɛfam. Oniasa wote wasom wɔn nsɛm a ɛba Rabboni Spiritual Research and Divine Medical Laboratory. Rabboni Spiritual Research and Divine Medical Laboratory. And semina no ten we amba wo hu se ensem wo anwohom wo ho beye tumi wo ho enti entwen ema beye bi kran soro wo so ansa tutumeka be pie mu e wo Rabboni Spiritual Research and Divine Medical Laboratory na beje bambo na onyankopon so be ma bambo no enti no wo hwe yen a meba che wo nsam adwagiri eye oreku Liberty freyen e wo sa numbers ya egu screen so nyame adoma e besenhye bi mirase.